Sherry, on a serious note, nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ó jẹ́ nǹkan tó disturb mind èèyàn gan. Sherry, ẹ má yẹ ká tanra wa. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lè máa ṣiṣẹ́ fún ìjọba kíkan dẹ̀ tún jẹ́yà lọ́wọ́ kan o. Ìyá sẹ́mu. Ẹ wo Nigeria, especially tó bá jẹ́ lawless land náà wà, kò sí bí ó ṣe lè lọ. So ẹ̀yin tèmi alápọ̀nlé, mo fẹ́ bẹ̀ yín, ṣé pé mo nífẹ̀ẹ́ yín. Mo ń bẹ̀ yín, tẹ́ bá ní bóyá bí mọ́mì àbí àǹtí àbí ìyàwó àbábúrò tó ṣàjọbìnrin ṣá tó wá ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn Nepa, ẹ máa fún wọn mọ̀ràn kó má máa wọ mínísíkẹ̀tì lọ o. Nítorí ọjọ́ pìtìpìtì, ọjọ́ tó bá fẹ́ fo fẹ́ǹsì. Nàìjíríà la wà yìí o. Nepa ń kó yà fún Nepa o. Sójà ń kó ìyà fún Nepa, àwọn Air Force ń kó yà fún Nepa lọ́wọ́lọ́wọ́ o. Kí n tó fi fídíò yìí hàn yẹn, jẹ́ kí n sáré ka kọ́mẹ́ǹtì bí mẹ́ta bí mẹ́rin kan. Is this proper? Because èmi wò pé kálukú ń discharge duty wọn ni. So is it now normal for ẹnìkan ní this is totally wrong. Everyone is doing his job. The soldiers should be arrested. Ẹnìkan wá sọ pé they did their job and the soldiers decided to attack them. Those soldiers don't deserve to be in military because they are not mentally qualified. Such soldiers deserve to be fired. You don't take laws into your hands because you feel you are physically strong enough to do so. Ẹnìkan wá sọ pé this is so barbaric. Let them pay the bill if they need lights. So yẹ káwọn Nepa yẹn kan sanwó. Sorry, àwọn sójà, àwọn Air Force yẹn kan sanwó ní tó bá wọn pa wọn nídìí náà. Ìkan wá dáhùn pé I don't support the PHCN. Ìyẹn go against àwọn Nepa. Why would you disconnect their lives? The sacrifice those people have made for Nigeria is enough to give them steady light. Ṣé provision wà fún bẹ́ẹ̀ ni? Pé bóyá káwọn sójà kan máa lò náà fẹ́. I think it is okay that way. Tó bá yẹ kán fẹ́ ṣe bẹ́ẹ̀, but I don't think Nigeria. Ẹnìkan wá ní Nepa staff and climbing are like 5 and 6. Ẹ jẹ́ àwọn fídíò bá mi subscribe sí Àkọ́tìrì. Ẹ̀yin náà comment nǹkan tẹ́ bá rí bí ọ̀rọ̀, because èmi rò pé ó make sense. Níbi tó ti ń sá lọ yẹn lè lọ injure ara wọn àbí kán tiẹ̀ kí casualty gan ṣẹlẹ̀ to get it. So nǹkan tẹ́yin náà bá rí sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ pé ó bójú mu bẹ́ẹ̀ ẹ wo fídíò yẹn. Lock that gate. Lock the gate. Gbé ladder. Open it for them. Gbé ladder. Open it for them. Gbé ladder.
Open it for them.